tó ń lọ. Àwa sọ̀rọ̀ náà. Àwọn sọ̀rọ̀ náà. Pé ẹni tí bàbá Ádámù bá ṣe teribiyah kó jáde kó wá sọ. Àwọn sọ̀rọ̀ náà wípé ẹni tí bàbá Ádámù tó bá ṣe teribiyah fún kó jáde kó wá sọ. Jáde ṣe sọ̀rọ̀ yẹn. Ìdí tá a dẹ̀ fi sọ̀rọ̀ yẹn. Ni pé àríwá ṣe Ádámù lára yín. Òun ni wípé àárí ìwà ṣéwà Ádámù lára yín. Kí o ṣe Ádámù lẹ́kẹ́ wọ́n kò yín kí wẹ̀ mọ́ bẹ̀ jẹ́ mọ́ ṣe Ádámù. Kéwù ṣé Ádámù lẹ́kẹ́ wọ́n kọ́ yín kéwù ẹ̀ mọ́ but níwà ṣéwà Ádámù. Ẹ mọ́ ṣe Ádámù. Ẹ mọ́ ṣéwà Ádámù. Ẹ mọ́. Nígbà tí ẹni tó bá lóun ó sọ̀rọ̀ nígbà tí ó sọ̀rọ̀. Ẹni tó bá lóun ó sọ̀rọ̀ nígbà tí ó sọ̀rọ̀. Ó ti kọ́kọ́ sọ ìkan. Ó ti kọ́kọ́ sọ ìkan. Ó sọ kejì. Ó sọ kejì. Èyí tó kọ́kọ́ sọ àti ìkejì. Èyí tó kọ́kọ́ sọ àti kejì. Ó ti sọ fún wa pé kò nídìí ká fún lésì. Ó ti túmọ̀ wípé kò ní ìdí ká fún lésì. Ọ̀rọ̀ àkọ́kọ́ àti kejì tó sọ ìyẹn ti indicate pé kò ní ìdí ká fún lésì. Fúnra ara rí sọ pé òun ò nídìí èsì pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ. Òun fúnra ẹ̀ náà ti sọ pé òun ò wulẹ̀ ní ìdí ká ṣàlàyé fún nítorí nínú àwọn ọ̀rọ̀ tó sọ. Ẹlẹ́ẹ̀kejì táàfin ní fún lésì. Ẹlẹ́ẹ̀kejì táàfin ní fún lésì táà ní ṣàlàyé kankan fún. Mo sọ pé nílọrin. Bàbá wa wọ́n ti sọ fún ẹ pé nílọrin. Mi ò kí ń ṣe àjòjì nílọrin. Bàbá wo kì í ṣe àjòjì nílọrin. Tí bá ya ẹ mọ̀. Tó bá já ẹ padà mọ̀. Àmọ́ màá tún sọ díẹ̀ léni pé mi ò ṣe jẹ́ àjòjì nílọrin, màá tún sọ díẹ̀ léni. Bàbá bí bàbá wa yìí ṣe àjòjì nílọrin, wọ́n láwọn ti sọ díẹ̀ fún wa lẹ́yìn. Torí yóò ṣe kó máa lọ ọ̀rọ̀ yìí mọ́ àwọn kan nílọrin. Torí ó ṣe kó ní yìí máa lọ ọ̀rọ̀ yìí mọ́ àwọn kan nílọrin. Kò sì kan ẹnì kankan. Kò sì kan ẹnì kankan. Báwa tá à ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ. Torí wípé àwa tá à ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ. Láti sọ fún ayé pé mi ò ń ṣe àjòjì nílọrin. Láti sọ fún ayé pé bàbá wa iṣẹ́ àjòjì nílọrin. Ọlọ́lá ọba ìlú Ìlọrin. Ọlọ́lá ọba ìlú Ìlọrin. Sọ pé ṣéèwù wallahu yasimuka minan nas la takhafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo tí ń jẹ́ àpadà sí gbogbo tí wọ́n lè mọ̀ kò ní wọ̀ lọ. Gbogbo tí ń jẹ́ àpadà sí aburú bó ti wulẹ̀ kó mọ kò ní wọ Ìlọrin. Alájọṣe ni wọ́n pẹ̀lú sí Amada Tijani radiyallahu ta'ala. Alájọṣe ni wọ́n pẹ̀lú bàbá Mọ̀láṣí Amada Tijani radiyallahu ta'ala. Nígbà tí ṣé ò papòdà. Ìgbà tí ṣé ò Tijani papòdà. Tí ṣé ò máa yí gun. Tí ṣé ò máa yí gun khilafa. Ọlọ́lá ọba ìlú Ìlọrin. Ọlọ́lá ọba ìlú Ìlọrin. Ẹ sọ pé ṣéèwù wàtá yasmuka minan nas. Wọ́n kọ lẹ́tà. Tí wọ́n fi kí àwọn ará ilé ṣé Tijani kú ìrọ́jú lílọ ṣé Tijani. Tí wọ́n fi kí àwọn ará ilé ṣé Tijani nípa pípapòdà bàbá wa. Wọ́n sì kọ lẹ́tà. Wọ́n fi kí Khalifa Mayi tó ṣẹ̀ṣẹ̀ gun orí àti. Tí wọ́n fi kí Mọ̀lánà Khalifa Mayi tí wọ́n wà lórí khilafa. Mo rò pé tí ọlọ́lá ọba ìlú náà bá kọrú lẹ́tà yẹn, Khalifa Ìlọrin ló yẹ kó mú lẹ́tà lọ káwọ́lá. Tí wọ́n bá jẹ́ wọ́n ní lóòótọ́ pé ọlọ́lá ọba ìlú Ìlọrin ló bá kọ lẹ́tà yẹn. Khalifa. Ẹ má sọ Yorùbá yẹn. Náà. Tí ọlọ́lá ọba ìlú náà bá kọ lẹ́tà ru lẹ́tà yẹn. Tí ọlọ́lá ọba ìlú Ìlọrin bá kọrú lẹ́tà yẹn. Khalifa Ìlọrin Kwara. Khalifa Kwara State. Ló yẹ kó mú lẹ́tà yẹn lọ. Ló yẹ kó mú lẹ́tà yẹn lọ sí Kaula. Àbí kán rẹ̀ nìkan ní Emirates. Àbí kí wọ́n rí kan nínú àwọn Emirates. Láti mú lọ. Èmi ni mo mú lẹ́tà yẹn lọ Kaula. Bàbá wa yìí, Mọ̀láṣí Ibrahim Shitu,
àwọn ni wọ́n mú lẹ́tà yẹn lọ sí Kaula. Láì haúlẹ̀ ọ̀nà pọ̀tẹ́ ìlànà. Káì. Bàbá wa ṣé Ibrahim Shitu ló mú lẹ́tà yẹn lọ sí Kaula. ẹ lọ sí Kaula. Ẹ lọ Kaula. ẹ lọ bá ṣe òmọye àlífà. Ẹ béèrè lọ́wọ́ ṣé òmọye àlífà. lẹ́tà tí ọlọ́lá ọba lọrin kọ láti lọrin sí wọn ta ló mú wá. Lẹ́tà tí ọlọ́lá ọba lọrin kọ sí Kaula ta ló mú wá fún wọn. Ẹ rí i pé wọ́n dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé Alhaji Shitu Khadimi Shehu Tijani Niasse. fọ́tò àtàyà. Fọ́tò tí bàbá wa àti Shehu Umayi Niasse tán yà nígbà tó fi lẹ́tà yẹn jíṣẹ́ lẹ́tà yẹn fọ́tò yẹn ń bẹ. evidence mi wà tó tún jù yẹn lọ. Evidence mi tún wà tó tún jù yẹn lọ o. Ilé wa fẹ́ sọ fún wa. bí Adira ṣe rí ní ìta bẹ́ẹ̀ kọ́ lórí nínú ilé. Bí Adira ó ṣe rí níta bẹ́ẹ̀ kọ́ lórí nínú ilé o. tí bá ṣe bí mo ṣe ń sọ yìí ẹlòmíì ò ní wọn nílọrin pé ọlọ́lá ọba lọrin kọ lẹ́tà sí Kaula. Tí o bá ṣe bí ọ̀bá wa ṣe ń sọ yìí ẹlòmíì nílọrin kò mọ̀ wípé ọlọ́lá ọba lọrin kọ lẹ́tà sí Kaula. wọ́n ti wá pè mí láti lọ pé kí n má da ẹni tí ń sọ̀rọ̀ kí n má dà lù. Wọ́n ti wá pe bàbá wa láti lọrin wípé ẹni tí ń sọ̀rọ̀ yìí káwọn má dá lóhùn. wọ́n sì sọ̀dí. Wọ́n dẹ̀ sọ̀dí. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n sọ̀dí pé bàbá ẹ má dá ẹni yìí lóhùn ẹ filẹ̀. àwọn èèyàn ńlá àwọn èèyàn. Àwọn èèyàn ńlá àwọn mo sọ fún pé mo ń ṣe last gàrí ìbàfi Ìlọrin. àwọn àgbàlagbà bàbá ní wọ́n tẹnu mọ́ fún wa pé àwọn ohun ṣàjòjì nílọrin o. Bàbá wọn kì í ṣàjòjì nílọrin o. so Ìlọrin kẹ̀dẹ̀ ní àdìtú ni. Àdìtú dẹ̀ nílọrin. àdìtú. Àdìtú. tí wọ́n dì tí ò ṣe tú. Tí wọ́n dì tí ò ṣe é tú. ẹni tó sì dì. Ẹni tó ti dì. lọ́lọ́run àtànábì. Lọ́lọ́run àtànábì. ẹrù tọ́lọ̀ àtànábì di ẹnìkan lòun ó tú. Ẹrù tọ́lọ̀ àtànábì di kẹ́nìkan wá lòun ó tú. bá kékeré ṣe ń yọjú sí ọ ní ebi ó máa yọjú sí. Bá kékeré ṣe ń yọjú sí ọ bẹ́ẹ̀ lè tún ọmọ yọjú sí ọ. Ó fẹ́ tú ẹrù tọ́lọ́run àtànábì di. àdìtú nìlọrin. Àdìtú nìlọrin o. so wọ́n ti wá àwọn èèyàn ńlá pè mí. Àwọn èèyàn ńlá àwọn èèyàn jẹ́ èèyàn àwọn èèyàn dídí wọ́n pe bàbá wọ́n tún pọ̀ lọ́yìn wọ́n fọ́kọ́ lọ́n búra. ẹnìkọ̀ọ̀kan ló dẹ̀ ń sọ ìdí tí àwọn ṣe fẹ́ kí n dá ẹni yìí ló. Ẹnìkọ̀ọ̀kan ló dẹ̀ ń sọ àwọn ìdí pàtàkì tí wọn ò fi fẹ́ kí bàbá wọn dá ẹni yìí lò. kò tẹ̀ tí ì sọ̀rọ̀. Kò tiẹ̀ tí ì sọ̀rọ̀. ó sọ pé òun sọ̀rọ̀ làwọn rí. Ó sọ pé òun ó sọ̀rọ̀ làwọn rí. wọ́n á pè mí. Náà fẹ́ pe bàbá wa. ìgbà tó tún sọ̀rọ̀ tán. Ìgbà tó tún wá sọ̀rọ̀ tán. wọ́n tún pè mí. Wọ́n tún pe bàbá wa. ìgbà tó wá sọ̀rọ̀. Ìgbà tó wá sọ̀rọ̀. àbí náà rí pé bàbá náà wá rí pé ẹni yóò ṣe é dá lóhùn lóòótọ́ o. Ẹni yìí làákà ìyẹn. a ní kó sọ ẹni tí sáadà wọn bá ṣe teribiyah fún kó sọ. Wọ́n tó sọ etí tí ọ̀dọ́ bá ṣe teribiyah fún. ọ̀rọ̀ àkọ́kọ́ tí ò kọ́kọ́ sọ. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí ò kọ́ sọ. ó ní sí Ibrahim. Ó ní ṣé Ibrahim. ó kó ọmọ mẹ́wàá wá sí mọ́ríkàsì wá kiri. Wípé ṣé Ibrahim kó ọmọ mẹ́wàá wá sí mọ́ríkàsì wá kéwú. mo rò pé àwọn tí wọ́n ń gbọ́rọ̀ rẹ̀. Àwọn olùkọ́ tó ń gbọ́rọ̀ rẹ̀. àwọn ó rí pójú wọn yí padà. Ó rí pójú wọn yí padà. bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Káírò tán kún ọ lọ mọ́ríkàsì náà. Káírò tán kún ọ lọ mọ́ríkàsì. Ẹ ti ríṣẹ́. Ṣé tí yóò wá dá lóògùn? Ṣé tí yóò wá fẹ́ dá lóògùn? Allahu Akbar. Ṣé tí yóò wá dá lóògùn yẹn? Ṣé o sọ pé ṣé Ibrahim kó odidi ọmọ mẹ́wàá wá sí mọ́ríkàsì wá kéwú? Wọ́n á rí pójú àwọn tọ́jú wọn bẹ́ẹ̀ yí padà pé wọ́n á ní Káírò tán kó wọn lọ mọ́ríkàsì ni. Ṣé tí wọ́n fẹ́ tí wọ́n bọ̀ ó dá lóògùn? Àkọ́kọ́ náà tí mo fẹ́ sọ gbogbo ayé ni pé àwọn ọmọ mẹ́wẹ̀ẹ̀wá tí ṣe ìwòkó lọ sí Cairo wọ́n ti há Kùránì. Àkọ́kọ́ ìtúfàtí ọba fi ń sọ̀rọ̀ yìí òun ni pé àwọn ọmọ mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n ṣe Ibrahim kó lọ sí Cairo gbogbo wọn yẹn Hafizul Kùránì wọ́n ti há Kùránì complete. wọ́n sì ti ka Sanawi ní Kaula. Wọ́n ti ka Sanawi ní Kaula. Nílé kí o ṣe Ibrahim. Nílé kí o ṣe Ibrahim wọ́n ti ka tìdáyé ìdádí Sanawi
wọ́n dẹ̀ ti Kùránì sórí. Àwọn Cairo, ọ̀pọ̀lọpọ̀ àwọn Cairo ní Mísírà náà dẹ̀ wá ń kọ́ wọn bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Cairo ní Mísírà ni wọ́n dẹ̀ wá ń kọ́ wọn ní ilé kí o ṣó bẹ́ẹ̀. Tó wọn tẹ́ bá ti ka Sanawi jáde nílé kí òyìn. Wọ́n bá ti ka Sanawi jáde nílé kí òyìn. Ẹ ní disturb kankan tẹ́ bá dé Jamiu, ẹ wọ Jamiu Cairo straight. Straight ni kò sí disturb tẹ́ gbọ́ bá ti apply fún Jamiu ní Cairo, wọ́n máa wọ Cairo straight. Kò sí ẹnìkan tó lọ Cairo Nàìjíríà. Ó dàbí kó sùn mẹ́ta àbúsùn mẹ́rin náà máa fún wa. Wọ́n kọ́kọ́ wọn nìkan ṣe kinní kan ṣe kinní kan. Ká tó wọ Jamiu, kò sí rẹ̀ tó bá rí pé Kaula lọ ti wá Mọ̀dínà. Ó wọ Jamiu straight. Ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà yìí tó máa lọ sí Cairo, wọ́n ṣe máa fún ọ ní kọ́ọ̀sì bí oṣù mẹ́ta kan àbí oṣù mẹ́fà kan lọ́jọ́ tó wọ Jamiu. Àmọ́ láti ilé kí o show bribe direct wọ́n máa wọ 100 level So ní Cairo. Ọjọ́ tí Sheikh Ibrahim kó àwọn ọ̀rọ̀ Cairo tí wọ́n kó àwọn àfáà wa lọ Cairo. Ọjọ́ tí Sheikh Ibrahim kó àwọn àfáà wa àgbà lọ sí Cairo. Wọ́n ti ka Sanawi. Gbogbo wọn náà ti ka Sanawi. Mustawa Amọ́ríkà sì ń gbà yẹn Sanawi ló sì wà. Mustawa Amọ́ríkà sì ń gbà yẹn Sanawi ló sì wà. Tó wá jẹ́ pé Sanawi náà lọ kà ní Cairo. Tó wá jẹ́ pé Sanawi náà lọ kà ní Cairo. Àbábọ̀ mọ́lẹ́jì rẹ̀. Àbá tiẹ̀ mánéjì pé bóyá àbí ká mánéjì ẹ̀ díẹ̀. Jamiu náà lọ kà náà. Jamiu náà lọ kà. Àbí mùkọ́rọ́rù Jamiu ni wọ́n ń lò bí yìí. Bóò ló ṣe wá. Àbí sàtífíkẹ́ẹ̀tì wọn náà ń lò. Bóò ló ṣe wá jọra wọn. Bóò ló ti jọra wọn. Ẹni ta ni ó sọ̀rọ̀ teribiyah. Ẹni ta ni ó sọ̀rọ̀ teribiyah. Ló ń sọ̀rọ̀ pé wọ́n kọ́ ọmọ kan lọ láti. Ló ń sọ̀rọ̀ pé wọ́n kọ́ ọmọ láti Kaula lọ sí Cairo. Ṣé ẹ tẹ́yìn ó dá lónìí? Bóyá ó sì wí ní pẹ̀lú Kaula Cairo. Bóyá ó ṣe kó ṣe mistake. Kaula Cairo. Bóyá ó fẹ́ sọ pé wọ́n kọ́ ọmọ lọ Kaula. Ẹyọ kan nù. Àkọ́kọ́ nìyẹn. Ó sì ti sọ̀kan rí pé tí Mọ̀lánà ṣe Adam tá bá rí pé ọ̀nà ni tí Sheikh Ibrahim gbé wá wọn bá tẹ̀lé Sheikh Ibrahim ó ti sọ yẹn. Ó sì ti sọ gbólóhùn kan rí wípé Mọ̀lánà Adam wípé tó bá jẹ́ wípé wọ́n rí wípé ọ̀nà ni tí Sheikh Ibrahim gbé dání ni kò bá tẹ̀lé ẹni yìí ti sọ bẹ́ẹ̀. Níbo ló ti rí tó sọ yẹn? Gbólóhùn tó sọ yẹn níbo ló ti rí Sànákútùbù máa ń kọ́ ní. Ṣé Ádámù ni wọ́n sọ bẹ́ẹ̀ fún? Ṣé Ádámù ló sọ bẹ́ẹ̀ fún? Ṣé Ádámù ṣe tírà kan tó kànú ẹ̀? Ṣé Ádámù ṣe tírà kan tó karú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nú ẹ̀? Kò sí púrúfù fún tó ń sọ yẹn. Kò sí púrúfù fún tó sọ yẹn. Ju pé abankanjẹ́ lọ. Ju wípé abankanjẹ́ ni. Ẹni tó wá sọ pé tó wá jẹ́ pé orí pójú ọ̀nà ní Sheikh Ibrahim gbé wá kò bá tẹ̀lé ó wá ní nǹkan tí wọ́n sọ nínú tírà wọn pé wọ́n fi Tijani yìí nà kútùbù kẹbíra Sheikh Ibrahim sọ bẹ́ẹ̀ nù wọ́n sọ bẹ́ẹ̀. Ẹni tó wá sọ wípé tó bá jẹ́ pé orí Sheikh Ibrahim pójú ọ̀nà ló wà ní wípé kò bá tẹ̀lé ẹni yẹn náà ló kọ sí Adam yẹn òun ló kọ sínú tírà wípé wàfí Tijani yìí nà kútùbù kẹbíra. Níbo ni wọ́n wà? Níbo lọ wà ńgbà tí ṣé òun kọ tí ṣé Ádámù ń kọ ọ̀rọ̀ ẹ̀ sínú. Níbo ni wọ́n wà? Abankanjẹ́. Nígbà tí ṣé Ádámù ń kọrú ọ̀rọ̀ báyìí sórí pé abankanjẹ́ ni ọ́. Ọmọ kékeré abankanjẹ́. Sẹ́ni pé ẹ̀yin lẹ ń bá ṣé Ádámù jẹ́. Ẹ̀yin ilé ń bá ṣé Ádámù jẹ́. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Pé ayé ara ẹ̀yin tẹ̀ ń bá ṣé Ádámù jẹ́ ni. Nítorí pé nínú ẹ̀dá tọ́lọ́run dá tá a rí. Torí pé nínú ẹ̀dá tọ́lọ́run dá tá a rí. Tó máa ń fún ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀tọ́ rẹ̀. Tó máa ń fún ẹnìkọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ rẹ̀. Ọ̀kan ní Sheikh Adam. Ọ̀kan ní Sheikh Adam. Yóò ti kú lè ṣe hakin akọ̀wé. A máa fún ẹlẹ́tọ̀ọ́ kọ̀ọ̀kan yóò fún lẹ́tọ̀ọ́ rẹ̀. Nítorí pé àwọn wà. Torí pé àwọn wà. Ẹni tí bá ń bẹ. Ẹni tí bá ń bẹ. Yóò mọ̀ pẹ́lú mi ń bẹ. Yóò mọ̀ pẹ́lú mi ń bẹ. Bíbẹ tó ń bẹ yẹn. Bíbẹ tó ń bẹ yẹn. Torchlight ni. Torchlight ni. Yóò máa wá fi àwọn tí tó ń bẹ yóò máa fi hàn. Àwọn tí tó ń bẹ yóò wà bíbẹ yóò wà máa fi hàn. Lágbájá ló báyìí náà ń bẹ o. Lágbájá ń bẹ o. Lágbájá tóbi kan o. Lágbájá ń bù háyà o.
lágbájá bàbàrà o. ìyẹn ni iṣẹ́ àdáwọn ṣe sọ ìtàn gbogbo àwọn àgbàlagbà wọn mọ Ọlọ́run fi bíbẹ tiwọn ni wọ́n fi mọ̀ pé wọ́n ń bẹ. ìyẹn ló fà á tí Ṣọ́wádé mo fi sọ ìtàn àwọn àgbàlagbà torí pé wọ́n ń bẹ bíbẹ tiwọn ni wọ́n fi mọ̀ pé àwọn àgbàlagbà yẹn ń bẹ.